الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọlọ́run máa ń gbé bó ti ń ṣe dé tí ó sì máa ń fi wúwà bó ti wù ú. Wọ́n ní ó gbé ọ̀rọ̀ ó sì fi ń ṣọlá. Bẹ́ẹ̀ ni ohun tó bá sì wù ú ọ̀nà ń dánwò, ó sì fi agbára fún àwọn ènìyàn, ó fi ọgbọ́n fún àwọn ènìyàn, àwọn ṣèyíkẹ̀, àwọn ìmáàmù rẹ̀, àwọn tí wọ́n ní òye tán lè mọ̀, ó sì fi agbára fún wọn wípé ẹ wò ó báyìí lè ti lọ ṣe o, ohun tó bá tọ́ símú, nǹkan tó bá tọ́ símú náà ní ká fi re ìmú o, ohun tó bá sì tọ́ fáwọn èèyàn òun náà ní ká máa fi fún wọn. Ìdí ìta fún gbé ètò ìwọ lọ́wọ́lọ́wọ́ ní Ilaji 91.9 FM, àwọn àgbààgbà, àwọn olóye, àwọn onímọ̀ ní ti ẹ̀sìn Islam, àwọn náà ni ó wà nínú ilé pẹ̀lú rẹ̀. Àwọn bàbá wa, àwọn tí Ọlọ́run yàn, Ọlọ́run sì ti ṣe lógo tó ti dá lọ́lá. Àwọn ni a ní nínú ilé pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ ní Ilaji 91.9 FM. Ẹ mọ̀ wípé ewu la tún gbédé lónìí bí ti wọ́n rí inú o. Bí ó bá ti dé, ó dé náà nu. Nǹkan tó sì dáa náà ni ọmọ dé bá gbogbo wa. Tó mò ń gba àwọn Yorubaland Council for Islamic Preachers. Àwọn ni mò ń gbà lálejò lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ilé pẹ̀lú àwọn àgbààgbà tí wọ́n ṣàṣojú wọn àti àwọn olóyè wọn gbogbo tí wọ́n wà nínú ilé. Èmi àti Aláwọ̀dé àná ìdájọ́ wà lórí ètò. Aláwọ̀dé máa ń kí àwọn èèyàn bó ti máa kí wọn. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa ní jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Èmi náà ni mo wà pẹ̀lú bàbá mi Comrade Ṣẹ́gun Wáyé. Orúkọ mi Mọ́gàjí Aláwọ̀dé Amọ̀nà Akíntúndé. Mọ́gàjí tó tuntun jù ní gbogbo àwọn mọ́gàjí ní eléyìí o. Àwọn bọ́dì US mọ́gàjí ń ta ọmọ kékeré olówó. Ẹ jẹ́ kí n máa fi ilé ìpè àwọn bàbá wa tí wọ́n lórí ìjókòó wípé kán bá mi introduce ara wọn. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín, ẹ bá mi sọ orúkọ yín àti bẹ́ẹ̀ ti dé. Orúkọ tèmi ni Imam Abdullahi Ọlọ́runlómẹrú ẹ̀ tí mo jẹ́ Amiru Ittihad al-Wa'izin Council for Islamic Preachers ní Ọ̀ṣun State. Ẹ bá dárúkọ yín sà. Orúkọ tèmi ni Sheikh Akewuba Gold Taofik tí mo jẹ́ National President fún Yorubaland Council for Islamic Preachers, non-fanatics Islamic preachers in the Southwest. Ẹ ṣeun. Ẹ bá dárúkọ yín. Alhamdulillah, orúkọ tèmi ni Alhaji Kataye Yejuel Kamaludin Bonzambo. Ní tó jẹ́ wípé àwọn amir tó ṣáájú mi tó yẹ kán wà mí, gbogbo wọn náà wà mí. We have the state amir of Ekiti State, Professor Aminullahi Ahmad Rufai, wọn bẹ pẹ̀lú wọn bí lẹ́ni. Bàbá wa láti ìpínlẹ̀ Èkìtì, láti ìpínlẹ̀ Ògùn State, a ní bàbá wa Fadilatu Sheikh Yakub Ali Akiki, Àwọn náà bẹ́ẹ̀ bí. wọn bẹ ń bí báyìí. Ara àwọn tá a jọ kọ́ wọ́ lára àwọn àmì ìwà òun náà ni bàbá wa Ọlọ́kọ́. Bàbá wa Ọlọ́kọ́ àwọn ni wọ́n rẹpísẹ́ǹtì gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ State lọ́wọ́lọ́wọ́ níbi tá a dúró sí yìí, from Saki, láti ìlú Saki, ọ̀nà jẹ́ mi bàbá ogun. A tún ní bàbá wa Fadilatu Sheikh Alhaji Muhammadu Al-Awwal Abdul Wahid, the rep of Lagos State Amir níbi tá a dúró sí mílẹ̀ ní jazakumullahu khairan. Bákan náà ni Ondo State, èyí tí mi dúró fún Kataye Yejuel Kamaludin Bonzambo, òun náà ni Fadilatu Sheikh Alhaji Abdulrafi Ajiboye Lagbaji, the Ondo State Amir of Ittihad al-Wa'izin. Mashallah. Ọ̀ṣun State, òun náà ni bàbá wa tí wọ́n dárúkọ wọn lẹ́ẹ̀kan. Àwọn fún ara wọn ni wọ́n sọ orúkọ ara wọn. Ẹni tó wá jákọ̀wé àgbà fún gbogbo wa ń bí káàkiri nílẹ̀ Nàìjíríà lénìí, Fadilatu Sheikh Alhaji Qasim Akingbade
gbogbo ayé máa ń pè wọ́n ní Abu the only Halif Dawa of Lagos State. That is the secretary. Then the spokesman of the Yorubaland Council of Islamic Preachers throughout Nigeria, Alhaji Qasim Sakariyahu Olausibikan. Ọ̀nà ń pè ní Ajana sí àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́ kí Ọlọ́run jẹ́ kẹ́yìn àgbà wa náà. We still have some notable scholars that are present here. The national PRO is here. All the way from Igboho. All the way from Igboho. Alhaji Ali Faisha Temialara from Igboho land. And then we have Baba Olore. Gbogbo tí ń jẹ́ Olore pátápátá káfẹ́tẹ̀ Lọ́yọ̀ state lẹ́ni. Fọdún ti Sheikh Suleiman. Aremu Jazakumullahu khairan. Tó ilẹ̀kùn o. Ibo láti bẹ̀rẹ̀ báyìí. Ẹ sọ nǹkan kan. Mo tún rí ẹni tó jẹ́ representative bàbá ìmọ̀ọ́mù àgbà náà. Asudani mo rí wọn bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni, Sheikh Suleiman Asudani. Láti Ọ̀yọ́ state. Tí a tó máa lọ síbi tí mo tẹ́ bá wà gàgà lónìí àti ibi tí ẹ fi wà ní fíì báyìí lónìí. Torí pé gbogbo ẹni tí mo wó lórí ìjókòó yìí, mo bu ọlá fún Ọlọ́run ọba. Torí pé ó dá yín bó ti dá yín. The national president, Alhaji Sheikh Taofeek Akeugba Gold, ẹ sọ nǹkan kan kí ẹ gbà tẹ́ introduce ara yín. Any non-fanatic Islamic preachers. Ẹ bá ń tú dáadáa pé kí ni ẹ mean by that? Ìtumọ̀ ni pé àwọn oníwàásí ilẹ̀ Yorùbá tí wọ́n yìí ṣe oní akatakítí, àwọn oníwàásí tán wà àlàáfíà láàrin ẹ̀sìn Islam, láàrin Mùsùlùmí sí Christian, láàrin traditionalist sí Mùsùlùmí àti láàrin gbogbo tí ń jẹ́ Islam lágbàáyé. Only non-fanatical Islamic preachers, liberal Islamic preachers. Unfortunately, we want to the unity and diversity. Exactly. And to one son, to me, we ìgbé ayé àlàáfíà àti àjọgbépọ̀ láti develop orílẹ̀-èdè wa for national building. Ìdí tẹ́ fi ń ṣe gbélé ni pé for national building. Tàbá ní kí ìfẹ́ òjọba. Ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ báyìí láti ọ̀dọ̀ bàbá wa. A rí yín tẹ́ wá bí lónìí Ìlàjì lẹ́dẹ̀ lọ́dọ̀ bàbá wa Okanlomo Oodua tilẹ̀ Bada Jubril Dotun Sanusi. Ẹgbẹ́ tó báyìí kí ni èròǹgbà yín láti débí lónìí? Kí ni èròǹgbà yín? Well, a dúpẹ́ fún Ọlọ́run. Ẹ rí pé olórin tẹ́ gbé wọlé olórin kan ó ní máa ń káza máa ń lámì yàrá bí máa yàrá ara ò máa yà dìná ìlú ọmọ náà ó sì déédéé ń tá a bá wá bí. A ti ń gbọ́ nípa Okanlomo Oodua. Àkọ́kọ́ a gbọ́ pé Mùsùlùmí ni. Ẹlẹ́ẹ̀kejì a tún wá gbọ́ pé ọmọlúwàbí ni wọ́n. Ìjọmọlúwàbí wọn àti jẹ́ Mùsùlùmí ńlá wa bá wa. Àkọ́kọ́ wá kíra wa kú oríire pé ẹnìkan gbé tó tóbi tó báyìí kalẹ̀ ọ̀dẹ̀ jọmọ àyà wa. Àwa kíra wa kú oríire awánú ilé wa inú family house wa la wà yìí àwa bẹ̀ torí pé tí Mùsùlùmí kan bá ní gbogbo Mùsùlùmí ayé ló ń lò. Ẹlẹ́ẹ̀kejì wa ni pé nígbà tá a tún wá gbọ́ pé wọ́n lọ́mọlúwàbí la àwa náà wá ní ká wá fi ń táàrí ìta gbọ́ ká wá fi wọn tá àti rí. Ìgbà tá a wá débí lónìí a wá rí pé ọkọ̀ já bá a ti lérò. A rí pé gbogbo ń tẹ̀ ń ṣe ń bì ẹ̀ ń bíldì fún ọ̀la Nàìjíríà. Nítorí yẹ kíjọba máa ṣe ilẹ̀ ń ṣe ń bì. Nínú sọ̀tà ọ̀gá ló pọ̀ náà o. Ọ̀pọ̀lọpọ̀ pẹ́ntà. Àwọn àtẹ̀wò náà pẹ́ntà o. A pẹ́ntà di wúlẹ̀ lọ. Bẹ́ẹ̀ ṣe rí àyè. Ọ̀fẹ́ sí stúdíò tá àti wọ̀ yìí. Màmá àti wọ̀ yìí. Ká wá ní emergency ká yóò sì gbà wá báyìí. Bàbá stúdíò gan ló jókòó yìí. Bàbá stúdíò. Ẹ rí pé ńgbà tí press secretary wa sọ̀rọ̀ ẹ ti rí pé sáǹdì wọn studio hàn nù ẹ̀. Ó ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́. Ó kéré tán lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ wọn gbọ́dọ̀ mọ́ wọ studio. Ibi tá a dé yìí a rí pé ẹni program orílẹ̀-èdè Nàìjíríà. Lára ń tá a wá bá wa ni pé èèyàn gbọ́dọ̀ sí dáadáa tó báyìí a gbọ́dọ̀ fi hàn án. Ìgbà míì téèyàn bá ń ṣàìdá á fi hàn á wọn nǹkan tá a fi dè mọ́lẹ̀ kọ́ wọn bá ṣàìdá yẹn mọ́. Ṣùgbọ́n ẹni tí ń ṣe dáadáa
a gbọ́dọ̀ compensate pé òun ṣe dáadáa. nítorí ẹ má bínú pé mo kẹ́rọ̀ mọ́ lẹ́nu torí pé àwọn ibìkan wà tí ń tì fẹ́ kẹ́ dé ẹ ti ń wọ bẹ́ẹ̀ lọ press secretary kí ni àwọn àwòmọ́ àti àwòjọ àti àwọn àfiwé tẹ̀ rí lára Okanlomo Oodua tẹ̀ fún àbí lónìí àti pé kí ni àwọn òpó nǹkan tí ẹ gbé dání nínú Yorubaland Council of Islamic Preachers. Alaji Akeugba Gold bàbá mi wọ́n ti ṣàlàyé díẹ̀ no fanatical àwọn kan kọ́ àtẹ̀tún gbé dání gẹ́gẹ́ bí òpó. Òpó mẹ́jọ pé náà ló wà lọ́wọ́ wa òpó mẹ́jọ jọ yẹn ń sọ lédè Yorùbá kó lè bá yé àwọn tá a wà nílé torí báwọn ni máa sọ ní ìbò torí jí ṣùgbọ́n àkọ́kọ́ mbẹ̀ pé ká tó sọ pé a rí nǹkan lára èèyàn ẹni yẹn náà ní tó gbé dání kó tó di pé ń rìn náà rẹ̀ ní ẹlẹ́rìn àwọn bàbá máa ṣe àkọ́kọ́ ni wípé an advocate for peace ní gbogbo ìgbà wíwà pẹ̀lú àlàáfíà àti báwo la ṣe lè máa dialogue pẹ̀lú tolerance ìfaradà àwọn ọ̀nà wo la lè gbà ní mutual respect fúnra wa láwùjọ tá a wà ìtọ́jà àwùjọ tí ó kó ẹlẹ́sìn oríṣiríṣi sínú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà tí ò ní tako human right ẹnì kọ̀ọ̀kan tí nǹkan yẹn yóò wá lè máa gbé dìde yóò máa ṣe àgbédìde ní tá à ń pè ní a very sound religious community nǹkan àkọ́kọ́ ni wà ní. ẹlẹ́ẹ̀kejì níta àgbédání ni pé a fẹ́ fún Islam ní a very good global representations gbogbo àgbáyé tí a bá ojú tó wọn máa fi wò Islam kọ́mọ́ bá jẹ́ pé bí wọ́n ṣe ń wò ní Saudi tí wọ́n wò níbì kan ọ̀tọ̀ ní tójú nípa náà ti Nàìjíríà wò lójú àwọn èèyàn so ojú tó wọn máa fi wo Islam lọ́dọ̀ tiwa true àwa táwa dúró yìí ni pé a fẹ́ kí global representation of Islam àtàwa mùsùlùmí ń ta tó dúró fún un ẹ̀kẹta ń ta dúró fún ni wípé gbogbo tó bá ń jẹ́ terrorism and extremism ìkọjá yìí àlùgólù ntọ́lọ́wọ́ ibi tọ́lọ́wọ́ ọ̀ràn dé kéèyàn ọmọ ọ̀ràn kọjá bẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí a fẹ́ a nígbìyànjú àti mójútó àwọn ideologies kì í ṣe pé extremist gangan la fẹ́ mójútó. But the ideology. But ideologies tó ń dá wàhálà that becomes a catalyst. I that become that catalyst. Nǹkan tá a fẹ́ mójútó gangan nìyẹn. Ẹ̀rí àwa fẹ́ tá a bá ti wá rí àwọn wàhálà wọ̀nyí nígbà tá a bá recognize ẹ̀ tán à ń gbìyànjú ní gbogbo gbà láti máa provide àwọn advice àwọn counseling ìdí nìyẹn tá a fi ń jẹ́ orúkọ preachers ẹ̀yìn that preachers ó wá ń facilitate bí ká parí ìjà ká settle wàhálà káàkiri kò sẹ́ni tí ẹ bá sọ pé Islamic preachers nílẹ̀ Yorùbá lẹ́nìí ẹlòmíràn mọ̀ ẹ́ ju ẹni tí ń parí ìjà káàkiri lọ bí làákàyè tiẹ̀ bó ṣe understand ẹ̀ nìyẹn èyí tó sì kẹfà ó ní wípé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé àìsàn alátakò ṣùgbọ́n a gbọ́dọ̀ máa protect àwọn nǹkan tó bá lè fa counter hate kẹ́nìkan kan ṣàdédé bọ́ síta ń sìn kó sọ gbólóhùn tó lè dá wàhálà alẹ̀ tí ó dà lúrú bọ́bá ti wá gbé gbólóhùn yẹn kalẹ̀ á tètè hàn in tó ń sọ ń tó fẹ́ sọ lélẹ̀ yìí o eléyìí tó sọ kò kọ̀rẹ́ẹ̀tì báàlù Kùránì sì gbé wárè bábí sì láì ní sí wàhálà kì í ṣe pé ká ṣẹ̀ṣẹ̀ máa búyàn tàbí ká máa búra wa àwálé ní àkọ́kọ́ láàrin yẹn láti gbé functions kéèyàn fẹ́ da orí afẹ́fẹ́ rú káwọn bàbá wa ẹ̀rí gbọ́n wọn mìíràn wa ká máa yanjú oríṣiríṣi wàhálà onísọkúsọ káàkiri tí ń bẹ láwọn stéètì kọ̀ọ̀kan èyí tó wá tún ṣe pàtàkì ń bẹ tó jẹ́ kẹfà wọ́n ní wípé Muslim community ìkeje jàre Muslim community tá a fẹ́ máa gbé àwọn reliable fatwa kí náà ń pè ní fatwa ó ní ìdájọ́ ẹ̀sìn tí yóò máa balance bóòlà nábì ṣe ànábì ríwèrè ọ̀rẹ́ nítorí ẹ̀ pé gbogbo nǹkan lọ́lọ́run kójọ sọ́dọ̀ ànábì jẹ́ manage gbogbo wọn ìyẹn ni pé fatwa wo ló lè máa manage environment tá a wà yìí tí gbogbo wa tí àgbọ́yé wọ́n fún wa dàbí ẹni pé bákan náà la ṣe rí. ní bàbá gan bá wà nílé ọmọ mi lè ní wèrè díẹ̀díẹ̀ ọmọ mi ò là gidi ọmọ mi àmọ́ jẹrẹ mo wà ní gbogbo wọn. yóò sì tọ́jú gbogbo wọn ìdí nìyẹn tó fi jẹ́ wípé èyí tó kàn yín bẹ́ẹ̀ tó sì kẹjọ gbogbo organisation ṣe. ẹ ti bọ̀ mí kàn sí olóde lẹ́nu. méje mọ́dá. ẹ ti bọ̀ mí kàn sí mo fọ yáwáyá. gbogbo organisation àti group àti individuals tí wọ́n ní interest wọ́n jẹ mọ́ eléyìí objective táwa ní yìí tàbí ṣe sí wọ́n jọ mọ́ ń tàn sí yìí àwa la wà lójú kan náà tàjọ ń tẹ̀sí sí ní tí wọ́n pè ní Yorubaland Council of Islamic Preachers náà nìyẹn. I'm really excited by some of these major pillars that the
Yorubaland Council for Islamic Preachers to the poll, Mashallah. which is all about nation building and integration of the country. Let me speak with my national president, Ilaji Studio. Let me come straight to you, sir. What exactly did you see in Okanlomo Oodua? What exact thing that treats you, that makes you to choose him for this honorable Grand Patron of your organization? What exactly treats you? Okanlomo Oodua, to be straightforward, is an epitome of humanity, epitome of humility, epitome of philanthropy. Is thousands of a man in one, whom I have a great respect for. Very humble indeed. Despite the fact that he's a Muslim, I always tell him that he's the one whom Allah sent to represent the role whom Arisekola was playing before in Ibadan, even in Nigeria. If you can remember, factually all political classes are always paying visit, just to source from his wisdom, and he do assist a lot of people. In this Ibadanland, his philanthropical efforts has no rival. I can say that. So may Almighty Allah continue to be with him. So because of that, that's why I've decided throughout the 6 states of the Southwest that we are going to honor with the patron of Yorubaland Council of Islamic Preachers, popularly known as Ittihad. That's the Arabic translation of our organization. Ittihad. So it's now the Grand Patron, and very soon we are going to turban him so of Yorubaland, a genie of Yorubaland. Oh wow! Can we just have a round of applause? Let me ask this question: when do you intend to do that? You just given a letter of appointment. When do you propose? Till we meet and discuss. Our decision before is that we are going to make that turban along with that of Iyaloja Tinubu, who is presently our Yardini of Yorubaland. So we want to make it together with 5 notable kings, monarchs in Lagos State. We plan it for Lagos, but as we are here now, I can listen to my brothers, especially the Amir from Okanlomo, saying that if you are going to do it, you must do it right here. Whatever you want to do for Lagos will be for Lagos. Okanlomo is more than someone we can take to Lagos. We should come down right here to ban him here. But when he comes from his journey, we will sit together, we will jaw over it, and we'll give you what be the outcome. We really want to appreciate you. Before let me introduce our father who is on set. Nígbà tí bàbá wa kí ó gba goat wọ́n bá wa sọ̀rọ̀ lọ́wọ́, bẹ́ẹ̀ ni Amiru ìlú Èkìtì State, Professor Aminullah Hamad Rufai ni wọ́n gorí àpèrè tí wọ́n wọlé. Ẹ bá wa kí àwọn èèyàn. Wọ́n kí àwọn ará ilé kan gbọ́ yín. Mo fi àsìkò yìí kí gbogbo àwa jàmáà Ittihad al-YLCIP tí a wà níbí láti gbogbo Southwest Nigeria lábẹ́ umbrella bàbá wa Mohammed Taofeek Akewagold. Mo wá ń kí gbogbo àwa tí a wà nílé ká jẹ́ tí wọ́n ń gbọ́ wa ní gbogbo olùkíri pé salamu alaykum wa rahmatullahi wa barakatuh. So ẹ jẹ́ ìfẹ́lẹ́ sọ lórúkọ GM tó wà níbí, Olubadan àti lórúkọ CEO wa àti Okanlomo fúnra wọn, wípé ìlú wa tẹ wáì àkọ́kọ́ appreciate lọ, and then wọ́n tẹ tún wáì afẹ́jọ lásìkò pẹ̀lú yín, afẹ́ fún yín ní 30 minutes fún Yorubaland Council for Islamic Council tí yóò jẹ́ àkókò preacher tí yóò jẹ́ àkókò tí yẹ pé because nípa tẹ́ sọ̀rọ̀ ẹ̀sọ́ pé non-fanatical, we need to purge this nation. We need to make this nation habitable for every one of us. We need to put certain things on ground that will not divide us, that will rather build us. And that is what my father, Ilaji Sheikh Akewagold, just narrated and just told us now. In view of this, sir, we want to give you half an hour for your programs on this station.
Is it acceptable, sir? Is it today or? Choose. What I'm saying is that is it going to be today or it's going to be weekly or We are going to have it weekly. Allahu Akbar. My GM is there. I know something. Can soften you. We are very We can. Thank you. It's going to be rotational. Rotational, that's right. One state to this week, another state next week. Okay. We Sir, make the arrangement. I want you to read this out, sir. This letter for the whole world to hear you, which is brought today, sir. This letter is from the Yorubaland Council for Islamic Preachers, popularly known as YLCIP. 1st July 2026, which is 16 Muharram 1448 Hijrah. The Okanlomo Oodua land and Ilaji Chief Dotun Jubril Sanusi, Ilaji Farm Resort, Ibadan, Oyo State, Nigeria. Letter of appointment as the Grand Patron of Yorubaland Council for Islamic Preachers. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. We are the above named Islamic organization. Hope that this letter meet you in a sound, healthy, and pleasant condition. In line with the teaching of Islam, to never underestimate any good deeds you do for others or to the community. Allah says in the Holy Quran, and what is the reward of goodness but goodness? Quran chapter 55 verse 60. Having noticed your unrelenting effort to promote Islam, immense contribution toward the Yorubaland, and your massive support to increase humanitarian service within and outside your environment, we are hereby forced to submit our non-opposed submission to have chosen and honor you with the title of Grand Patron of Yorubaland Council for Islamic Preachers. Sir, that apart from being our Grand Patron, we still have an intention of giving you an Islamic chieftaincy title, Dash Adini of Yorubaland. But as directed by our National Amir, we'll be glad if you can, let me leave that aspect. Inshallah, we believe that your positive response toward this offer shall be received wholeheartedly, and we pray that Almighty Allah continue to guide, protect, and bless you more. Amen. Amir Akinbade Kazim, your daily Ali Dawa, the National Secretary for Yorubaland Council for Islamic Preachers. Gbogbo ara ilé ọgbọ́n wípé ọ̀gá wa nínú Akínọlá wọ́n wà ní inú ọkùnrin pẹ̀lú wa. On behalf of the chairman, the appointment is well accepted. Wow.